ẹ káàárọ̀ sà. ẹ kú ojúmọ́. Ojúmọ́ ni. Ojúmọ́ aláyọ̀. Ojúmọ́ ọdún. Ojú yín tutù pọ̀. ẹ̀kọ́ ló wọn dábò ṣá. ojú rẹ̀ wà dáadáa. Ó tún ti bẹ̀rẹ̀. Kí n bẹ̀rẹ̀ báyìí. Ó máa wojú dókítà. Bí ojú wọn o. Ìwọ́nu Ọlọ́run. Wọ́n bá lórúkọ jẹ́ nǹkan rẹ̀ dáadáa. Ọ̀dà ẹja gbéra pa torí ìjọba àkókò. Ìròyìn jáde láàárọ̀ yìí láti ìpínlẹ̀ Kaduna pàápàá jùlọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí nínú wọn ó dùn lẹ́ni pé Olúwa ó ṣé o tí mo rọ́mọ mi láyọ̀ àtàlàáfíà o. Ilé ó sì tún banújẹ́ gẹ́gẹ́ bí àwọn olùkọ́ kan náà tán ní àwọn ọkọ̀ lórí ọ̀fẹ́ àti bá wọn padà tí wọ́n pàdánù ẹ̀mí wọn sọ́dọ̀ àwọn adìhámọ́ra ogun yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sì jáde láti olúlu iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà wípé àwọn gba àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó tó 137 làwọn rí gbà padà táwọn sì ti kó wọn lọ sí àkàtà iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kaduna. Kí ni tẹ́ ẹ rí sọ sọ́rọ̀ yìí? Àkọ́kọ́ ṣẹ́rí tá a bá ní ká wo ibi tí orílẹ̀-èdè wa Nàìjíríà dé dúró a rí wípé kì í ṣe pé iléeṣẹ́ ọmọ ogun ò ṣiṣẹ́ kì í sì ṣe pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò ní gbàgbọ́ nínú iléeṣẹ́ ọmọ ogun àmọ́ lọ́pọ̀ ìgbà nígbà tí iléeṣẹ́ ọmọ ogun bá gbé àwọn ìròyìn kan jáde a máa dàbí ẹni wípé wọ́n ń fi ọpọlọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ta ayò. Àkọ́kọ́ rèé tá a bá wò dáadáa nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ a rí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń wò wípé báwo ni irú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe lè ṣẹlẹ̀ níbi tí ó lọ́ba tó níjòyè tá a sì ní rẹ́ nìkan tí ó sọ pé alamí rèé o bó ṣe ṣẹlẹ̀ rèé o ibi tí wọ́n gbà rèé o. Ẹlẹ́ẹ̀kejì ibi tí wọ́n ti kó àwọn ọmọ yìí tá a bá wò dáadáa kì í ṣe kó jìnnà síbi tí àwọn ológun gan wà tẹ́ bá wò dáadáa. Ìròyìn tó gbé kalẹ̀ ní ọjọ́ tí wọ́n ṣe àkọlù yìí jẹ́ kó yé wa wípé ibi tí wọ́n gbà gan ẹni tó sọ̀rọ̀ pé wọ́n gbàbì kan àárí àmú. Àyẹ́ lè wà níbì kan kó rí farasin ó lè fara pa ọ̀nà. Ẹ jẹ́ ká wò àárí àmú orí wọn pé wọ́n gbà bí nbò wọ́n gbà lọ. Nígbà tá a wá rí i pé ibi tí wọ́n gbà lọ rèé àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì àwa ní ọ̀dà á ṣiṣẹ́ lórí ẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ àwa lọ kó àwọn ọmọ òun akọ́mọdé kò sẹ́ni tí ọ̀gbọ̀ngbọ̀n ká fẹ́ràn sẹ́nu ká wà àti akọ́mọdé àmú ẹnì kankan nínú àwọn agbésùmọ̀mí nǹkan kan ò ṣe àwọn ọmọ tá a kó dé àmọ́ a gba àwọn ọmọdé tá ní ọ̀sà ẹ̀mọ̀ wípé nígbà tẹ́ bá sọ pé ẹ lọ jìjàgbara ẹ lọ jagun ẹ lọ ojú ogun kò ṣeé ṣe kó jẹ́ pé a lójú ogun á dé àwa nírẹ́ nìkan tọ́lá pa. Àwọn ogun mi lè wà kó jẹ́ pé bóyá bó ṣe ní wọn tó ń bọ̀ wọ́n ti sá lọ. wọ́n ti sá lọ wọ́n wá ká wọn mọ́lẹ̀. Iléeṣẹ́ ológun ẹ bá jẹ́ àbá wípé a ní NIA lórílẹ̀‐èdè wa Nàìjíríà níbi tí Ọlọ́run sì fún wa lórí ọ̀fẹ́ dé nígbà tí a wà l'Àbújá Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti dé àwọn ibìkan débi wípé kò síbi tí ọmọ ogun ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tí a láǹfààní láti track ibi tí wọ́n ń lọ láti ṣe àmójútó ibi tí wọ́n wà rèé bí wọ́n ṣe ń ṣe rèé ó túmọ̀ sí wípé tọmọ ogun ọba lọ gba irú àwọn yìí sílẹ̀ àwọn tí wọ́n máa ṣe àtìlẹ́yìn fún wọn ń bẹnu lé tí òfin tí wọ́n fi máa sọ fún ibi tẹ́ ẹ wà yìí àwọn ọ̀tá ń bẹ ń bí o àwọn ọ̀tá ń bẹ ń bí o. wọ́n wá fi irú fọ́nrán báwọn kan fi léde síta. kì í ṣe pé wọ́n fi irú fọ́nrán báwọn léde síta níwọ̀n bá gbà tí wọ́n bá ti mọ bí táwọn ọ̀tá wà kò ṣeé ṣe ká ja irú ìjà òun ká gba àwọn ọmọ òun lẹ̀ kọ́mọ wà rí pé àwa rẹ ẹnìkan àwa rí imú nínú wọn. kí wàá lẹ̀ ń gbìyànjú àti sọ. ohun tí à ń gbìyànjú àti sọ ni ó ṣeé ṣe kó jẹ́ pé ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ọmọ ogun wọ́n sanwó ìdásílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ torí mi mọ̀ wípé iléeṣẹ́ ọmọ ogun ò ní ṣiṣẹ́ takuntakun báwọn kí wọ́n má mẹ́ni kankan kò ṣeé ṣe ẹ jẹ́ àjọ wo papọ̀ bá a ṣe wà ní iléeṣẹ́ ADAMIMOGO yìí táwa sọ pé wọ́n wá mú Dokita Olamide kó bí o kò wá sojú ẹnì kankan nínú Jagunmólú àti aya rẹ̀ lórí ètò ẹ̀sìn ń kárò bá a ṣe ń jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ a sì jọ ń kárò yìí lọ́wọ́ èmi mò ń yànnàná èyí ò nìkan kọ́ a bá sọ pé Dokita Olamide tó wá síbí yìí o àwọn ọmọ ogun tí wọ́n wá mú bí wọ́n ṣe mú bó ṣe jáde síta wọn ò mọ ibi tó gbà lọ mọ́ ẹ rí wípé ọ̀rọ̀ ń ti ní kọ̀lọ̀fínú tí ì bá ṣe wípé bóyá wọ́n sanwó ìdásílẹ̀ tàbí kó jẹ́ wípé àwọn tí wọ́n lọ ṣe ìdúnàdúrà ká pè ní ìdúnàdúrà torí kò ṣeé ṣe kí wọ́n lọ kí wọ́n dé bá wọn. kò sí ìròyìn kankan tó jọ pé wọ́n ṣe ìdúnàdúrà. òun náà ni tí ì bá ṣe pé wọ́n ṣe ìdúnàdúrà ẹ jẹ́ wò dáadáa kò sí orílẹ̀-èdè Nàìjíríà làwà gbogbo wa la sì mọ bí nǹkan ṣe ń lọ nígbà tí ọ̀rọ̀ ìgàngán ṣẹlẹ̀ Ọlọ́run ṣe ọmọ Ìbàràpá lèmi a rí wípé gbogbo bó ṣe ń lọ lọ́tún lọ́sì kódà ńgbà wọn lọ tí àwọn kan lọ jólé ẹni tó jẹ́ Sẹ́ríkì ní Gàngàn gbogbo ẹ̀ la rí
gbogbo àwọn tó farapa rí wọn nígbà tí ìjọba gbé ìgbésẹ̀ àrí ìgbésẹ̀ tí ìjọba gbé nígbà táwọn ọlọ́pàá lọ bẹ̀ àrí wọn ní ọwọ́ tá a wà yìí báyìí ní Delta wọ́n tún lọ àwọn Boko Haram lọ ṣe àwọn ọmọ ogun léṣe ní ọjọ́ àbámẹ́ta yìí àwọn Boko Haram wọ́n lọ ṣe àkọlù sí iléeṣẹ́ ọmọ ogun ní Delta tó sì jẹ́ wípé wọ́n pa àwọn sọ́jà ó kéré pé wọ́n dàbí pé wọ́n ní wọ́n pa bíi 3 mo ti rí kà láàárọ̀ yìí ẹ wá wò nígbà tí wọ́n lọ ṣe àkọlù a rí gbogbo fọ́nrán wọ́n sọ pé òkè bí wọ́n ṣe ṣàkọlù rèé o kìnìkan àmọ́ nígbà tọ́mọ ogun tí wọ́n lọ gbà wọ́n lẹ̀ àkọ́kọ́ kò sí fọ́nrán ẹlẹ́ẹ̀kejì nígbà wọ́n gbà wọ́n dé kò sí pé ẹni tá a mú rè bá a ṣe ṣe rè á rí wípé tá a bá ní ká wò lọ́tún lọ́sì nǹkan kan ó ti ń kọ́ nǹkan kan. ọ̀rẹ́ àtúnṣe kó tó béèrè yẹn ìròyìn kan jáde láìpẹ́ tó jẹ́ pé ìròyìn jáde láti iléeṣẹ́ ààrẹ tí wọ́n ní àwọn ò ní san owó ìtanràn fún owó ìtúsílẹ̀ fún àwọn ajínigbé jẹ́ pé wọ́n ní àwọn ò ní san rárá kò sí nǹkan tó jọmọ́ nígbà táwọn ajínigbé ń béèrè owó kan jẹ́ pé béèyàn bá gbọ́ gan-an yóò wò pé irú owó wo lè béèrè lè ṣùgbọ́n nígbà táwa padà wá gẹ́gẹ́ bí tí ọ̀gá wa kan sọ pé ká má tọpinpin gẹ́gẹ́ bí iṣẹ́ oníròyìn ó tọpinpin oníròyìn ó sì béèrè pé ok bó lẹ ṣe ṣe eléyìí tẹ́ gbà yìí bó lẹ ṣe ṣe tẹ́ fi rí gbà. ǹjẹ́ ń pè ní ìròyìn gan-an nù ibo ló ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn wo ló wà ńbẹ̀ àkókò wo bó ló ṣe wáyé. ọ̀yá Azuraja. lórí ìròyìn ti ẹgbẹ́ àwọn olùkọ́ àwọn tí kì í ṣe olùkọ́ni ní ilé ẹ̀kọ́ gíga SSANU àti NASU tó ti padà sí ẹnu iṣẹ́ a gbọ́ pé wọ́n ti dáhùn àwọn ìbéèrè wọn eléyìí tó mú kí wọ́n yanṣẹ́lódì ṣẹ́yìn ò lérò pé ó ṣeé ṣe pẹ̀lú bí wọ́n ti ṣe tí ìdáhùn tí wọ́n pé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje oníkìlọ̀ ẹ lérò kó sì ṣeé ṣe kó sì tún wáyé padà. ṣẹ́rí èmi ti máa ń sọ lọ́pọ̀ ìgbà pé pẹ̀lú ìpalára tó mú bá ẹ̀ka ètò ẹ̀kọ́ gan fúnra rẹ̀ ẹ̀jẹ̀ àwòdà èmi ti máa ń sọ lọ́pọ̀ ìgbà yìí pé ìyanṣẹ́lódì àwọn ẹgbẹ́ olùkọ́ ẹgbẹ́ àwọn tí kì í ṣe olùkọ́ àwọn òṣìṣẹ́ àgbà ní àwọn fásitì wa láwọn iléèwé gbogbo wa àwọn iléèwé fásitì àlílẹ̀ ẹ̀kọ́ gíga wa ó ti máa ń jẹ́ eléyìí tó dàbí ẹni pé àwọn aṣíwájú wọn èyí àwọn adarí wọn ó dàbí ẹni pé àwọn gangan ni wọ́n ń sọ bí tí wọ́n kàn lọ pé n tá a fẹ́ ṣe rèé ẹ jẹ́ wo ti eléyìí tó ó jẹ́ ti ASUU eléyìí tí ààrẹ wọn tó kàn sọ pé ó dà a fẹ́ ṣe nǹkan bá a lọ fún ìyanṣẹ́lódì àwọn kan sọ pé àwọn ò lọ tẹ́ bá wò dáadáa ẹgbẹ́ tó ń dúnàádúrà fún àwọn òṣìṣẹ́ wọn ní àwọn ò lọ ń bòóyá wọn ò tí ì ṣe ìyanṣẹ́lódì ọ̀hún àwọn ò tí ì ṣe ìfẹ̀hónú ọ̀hún fọ́jọ́ méjì tó ti sọ pé ọ̀dà àwọn ti parí o kí ni àbájáde ìyanṣẹ́lódì tẹ́ ṣe abẹ́ ìfẹ̀hónú ọ̀ṣẹ́ tẹ́ ṣe kò sí irú eléyìí náà ẹ rí wípé àwọn nǹkan kan èmi ti máa sọ pé àwọn tó jẹ́ adarí ni ká máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ wípé nígbà tẹ́ bá fẹ́ lọ ṣe ìdúnàdúrà nígbà tẹ́ bá fẹ́ darí wa ẹ má fi tòṣèlú ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ adarí yìí ni wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n sì gbé ẹgbẹ́ òṣèlú sórí tí wọ́n bá ti wá rí i pé yóò ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú wọ́n wà wọ́ padà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí yìí tí wọ́n máa ń bá lọ sọ́dọ̀ ìjọba òun kan ni wọ́n máa ń bá bọ̀ kí ló dé tó yẹ pé ńgbà tẹ́ ń ṣe ìpàdé pẹ̀lú ìjọba ṣe bí torí gbogbo wa ni kí ló dé tí gbogbo wa ò máa wo ohun tẹ́ ń ṣe nípàdé ní nǹkan tẹ́ ìrẹ̀gán túmọ̀ sí àti sọ pé ọ̀pọ̀lọpọ̀ gan tara wọn náà ń dù. lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tá à ń pè ládarí ikọ̀ sádarí inú wọn. kí wàá ní wọn. àwọn adàápò lọ́pọ̀ jù nú wọn inú àwọn tá à ń pè ládarí. adàápò lọ́pọ̀ jù nú wọn. ẹ jẹ́ ká wo nígbà tá à ń sọ pé àwọn SSANU báyìí nísìnyí wọ́n ṣe gbọ́ wọ́n ṣàwò àwọn tí wọ́n lọ tí kìíní ìpalára wọ́n ń bẹ ń lé báyìí àwọn tí wọ́n ti torí ẹ̀ ṣe yanṣẹ́lódì fún ọlọ́jọ́ méje kò sí nǹkan kan wọn ò tí ì gbọ́ròyìn kankan pé bóyá wọ́n sanwó àbí wọn ò sanwó wọ́n wá padà. ìjọba ọ̀dáhùn wọ́n dá wọn lóhùn ṣebí wọ́n dá wọn lóhùn ọ̀hún náà ni wọ́n kọ́kọ́ fi ṣèpàdé níjọ́ kìíní àná tí wọ́n fún wọn ní ọjọ́ méje pé àwọn kọ́kọ́ fún wọn lọ́jọ́ 14 pé tẹ́ ẹ̀ bá ti ṣe kìíní o á lọ fún yanṣẹ́lódì wọ́n tún fún wọn lọ́jọ́ méje wọn ò sì ṣe ẹni tí ò ṣe lọ́jọ́ 14 tí ò ṣe lọ́jọ́ méje ẹ wá lọ ìyanṣẹ́lódì ó wá pé ọjọ́ kan tán ẹ wá lọ bá a ṣèpàdé wá lóhùn ó ṣe ẹ wá kú òǹbẹ̀ ẹ rí wípé nǹkan kan tẹ́mi rò pọ́n lè ṣe ni pé tá a bá mọ̀ wípé a fẹ́ jà fún ẹ̀tọ́ ọmọ Nàìjíríà pàápàá jùlọ ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ ibi tá a bá ń lọ ẹjẹ́ á dúró bẹ̀ pé ibi tá a ń lọ rè ká sì má fòṣèlú bọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tá à ń pè ní adarí ó ń fòṣèlú bọ̀ aládàápò lọ́pọ̀ jù nù. ọ̀gbẹ́ni Samuel Ogunlékè dàmọ̀ sí Dókítà Olamide ohun lẹ́láǹfààní láti gbọ́n
ẹ fẹ́ ká ẹ bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú tíntín. Ohun kan tí mo kàn fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà ó mọ̀ ní wípé ẹ jẹ́ á ṣe ìwọ̀nba tí agbára wa bá ká sì sa ipá wa pàápàá jùlọ lákòókò tá a wà yìí, ká sì má gbàgbé láti rí i dájú wípé à ń gbọ́ ADAMIMOGO torí ẹni tọ́lọ́run bá dámógo òun náà ni wọ́n máa gbá ADAMIMOGO. àwọn tọ́lọ́run tó yẹ pé ògo wọn ó ti lọlẹ̀ tẹ́lẹ̀ tó bá ń gbọ́ ADAMIMOGO ọmọ ní òpù ọmọ ní ìrètí yọ̀dà fún ìjẹ́ ọ̀pọ̀ yóò gbé tó bá ń gbéra àmọ́ tó bá ti gbá ADAMIMOGO wọ́n ti rètí ẹ̀ ò tiẹ̀ sí tẹ́lẹ̀. yọ wà sàn yọ lágbára sọ pé ó ti lọ. ok